torí pé ọlọ́dẹ tó bá ṣe lẹ́dùnmọ́ rẹ̀ orí ìnàró ló máa gbá lọ. Àjàrà máa dẹ́rẹ́bí lálẹ́ èdè òkúrú fífi aláàjìrì mi. Ọlọ́run bá jàdà, àbáàbò mọ́ mi bẹ̀rẹ̀ gànà, ọlọ́run bá náà. Bájírí kí mo bẹ̀rẹ̀ bẹ̀tì náà, ọlọ́run àjẹjọ lọ́lágbàgbé máa jẹ̀mú ọjọ́ ìjọsìn ọba tí ń gbọ́rùn. Àdàrà máa ní mọ́ tẹ́lẹ̀bí. Jálẹ̀ kékeré alẹ́ kúrú mọ́ ọlọ́run ìbítí. Wo agbádá ńlá ló dá, dàrá fi mi ní. Ọba tó ṣẹ̀dá ẹ̀jì yẹ kọ́ rẹ̀. Àlìká mọ̀ ọ́ dà ní ìjà. Ìyá kan ò lè bọ́ lọ́rọ̀ ẹ̀jì yẹ kẹ́kẹ́ àgbèjì ẹ̀jì yẹ mọ́láṣọ́ fi bọ́ra. Àlùmọ́ ọmọ mi ń tẹ̀lé fi dá. Àjàlẹ̀ iná ń jẹ́ omi òkú. Omi òkú iná wọlé fajú tó balẹ̀ dára yẹ̀yẹ̀. Ṣèbí wọ́n ní bọ́mi bá balẹ̀ nípa àbáramọ́nì. Ọlọ́ fìrìfì alàbúbúgbò ọwọ́ rẹ̀ alàbúbúgbò ọwọ́ rẹ̀ adé orí rẹ̀ jọ mọ̀nàmọ́ná tẹ́nìkan lè ṣí lálá. Àdéhùn ọ̀jìrì fi du alẹ́ tà náà lẹ́ẹ̀kì. Àgbẹ̀tọ̀ fi jòkó ìjì ayé kan lè kan bọ́ọ̀mù náà alẹ́ mú. Ayérayé Ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mẹ̀rí àpèjúbà ọ̀dọ̀ Ọlọ́run ẹ̀rí ọba tó bá yẹ mọ́jàyà lólo. Adúpẹ́ àyìn agbé ọ̀gá bàbá gbọ́ ọpẹ́ wa. Ọlọ́run má jẹ̀mú ọba tó pọ̀ ní ipá àti bóyá gba àyìn wa. Ọba àwọn ọba olúwa àwọn olúwa. Akọ̀mọ́tì ìkàlẹ̀ yẹn létí gbẹ́bẹ̀ gbà òye bàbá gbọ́ ọpẹ́ wa. Ọlọ́run má jẹ̀mú òyà máa bá wa lọ. A ó yìn ọ́, a ó gbé ọ̀gá Jésù Kristi olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lájẹjọ ti di wákàtí ọ̀wọ̀ yìí. Ohun Olúwa náà rèé láti ilé ìjọsìn wa ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú. Orúkọ mi náà ni Eriabanise JP. Ohun ìwà ń jẹ láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní UK tí Nàìjíríà la wà ní orúkọ Jésù Olúwa yóò dì wá mú. Iléeṣẹ́ náà ní orúkọ Jésù mú ní kò ní di títì pa. Ọfà ayé ọ̀fẹ́ òṣòṣì ní ba ibẹ̀. Ọ̀tọ̀ ní lágbára lórí ìṣẹ̀dá yẹn. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti ìjẹ́ di wákàtí ọ̀wọ̀ yìí. Ọba tó tún mú wa rí ìmọ́lẹ̀ ọjọ́ èní. Tẹlifóònù nọ́mbà mi náà ni 070 59 57 070 57 84 23 11 070 57 83 àbí 84 23 11. Ohun Olúwa náà rèé láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní UK. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti ìjẹjọ di wákàtí ọ̀wọ̀ yìí. Ọba tí ò já dẹni ọ̀fọ̀, ọba tí ò jẹ́ kílẹ̀ kó ti ga jù wá lọ, ọba tí ò jòdú fún wa bí èṣù àti ìkà ṣe fẹ́. Ọlọ́run má jẹ̀mú àyìn àgbéga, bàbá kó gbọ́ ọpẹ́ wa. Ohun Olúwa náà rèé òwò ìjẹ náà là dágbé pé ó dijọ́ mẹ́jọ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èyí tó fún wa ní oore ọ̀fẹ́ náà tá a tún fi rí ìmọ́lẹ̀ ọjọ́ ẹ̀ní. Ọlọ́run má jẹ̀mú yóò dì wá mú, ọkàn wa yóò balẹ̀. A yìn Ọlọ́run Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Bíbélì wa rèé ó kù méjì èyí tó yẹ kí wọ́n tó ti ní ká tún wá gba ìmíràn sí ṣùgbọ́n àti rí àwọn ènìyàn tó mọ àwọn ìdáhùn wa èyí tá à ń wí èyí tá à ń sọ nínú ohun Olúwa náà. Ẹnìkan náà ló sì jẹ ìkan nínú Bíbélì náà. Ó kù méjì wọ́n ti ní ká wá gbà mìíràn ṣùgbọ́n síbẹ̀ àti ìrí orí ọ̀fẹ́ àti jẹ́ pé àwọn ènìyàn kí wọ́n gbélé ó yẹ ká ti gbà á. Ọlọ́run má jẹ̀ wá dì wá mú. Ẹja tẹríwa bẹ̀já gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù. Ọlọ́run má jẹ̀ máa gbé ọ̀gá yìn ọ́ lógo. Ọba àwọn ọba olúwa àwọn olúwa. Ọba kọ̀mọ́tì ìkàlẹ́yìn. Elégbàgbàròyé. Bàbá mi abẹ́tìlúkára bí ajere. A yìn ọ́ agbé ọ̀gá. Bàbá gbọ́ ọpẹ́ wa. Ní ẹ̀ṣẹ̀ Ọlọ́run má jẹ̀ mú dáríjì wa. Gbogbo tó lè lù mẹ́ṣẹ̀ nínú ayé mi àti ẹ̀yin. Èyí tí ò ní já rójú rere wọ Ọlọ́run alààyè. Èyí tó lè mú ògo jìnnà sí ní orúkọ Jésù ó yá dáríjì wa. Lẹ́yìn ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ Jésù ó yá rọ̀ wá ní agbára. Ọba mímọ́ Ísírẹ́lì wa ó yá gbé agbára wọ̀ wá. Agbára àkọ́tún láfi ṣiṣẹ́ wa débi èrè ní orúkọ Jésù ó yá jogún ẹ̀ fún wa. Gbogbo agbára máa lọ má dẹ́ṣẹ̀ mọ́ ní orúkọ Jésù ó yá jogún ẹ̀ sínú ayé wa. A ó yìn ọ́, a ó gbà Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ohun Olúwa náà rèé láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní Nàìjíríà níbí. Ní orúkọ Jésù a ò ní gbèrè tìjú. Kí ni ohun Olúwa tí mo fẹ́ mú wá fún wa ní ọ̀sán yìí?
ètò àti fi gba àdúrà a máa fi gba àdúrà mọ̀ ni nítorí pé kí ni ohun tó ti sọ nínú ayé mi àti ẹ̀yin ṣe àpò dandan ká wárí ó dandan kọ́lọ́run kó ṣàwárí rẹ̀ ó dandan kọ́lọ́run kó fi wá lọ́kàn balẹ̀ ó dandan ká ní ògo lórí ìrìn àjò ayé wa. Ọ̀rọ̀ obìnrin onísun ẹ̀jẹ̀ ni mo fẹ́ sọ fún wa ní ọ̀sán yìí èyí tó ti jẹ́ pé ó ti káàkiri ó ti ná gbogbo nǹkan ìní rẹ̀ gan ti tán sí ọwọ́ àwọn ẹ̀dẹ̀ kejì tó yẹ pé wọ́n kàn ń gbà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n tí ìsun ẹ̀jẹ̀ náà tí ò sì dá tí ìsun ẹ̀jẹ̀ náà tí ò dá tó ti òun gan ti funfun ó ti rí kagẹrẹ ẹ̀rí mọ́mí àti dádì ìsun ẹ̀jẹ̀ yẹn ti mú ó ti jẹ́ ó tẹ̀ nípa pé gbogbo nǹkan tó ní ti tán nípa kó máa bẹ̀rẹ̀ pẹ̀lú pé àti bẹ̀rẹ̀ ní kúṣẹ́ pé ẹni tí ẹ̀jẹ̀ ń dà ní ara rẹ̀ tí ìsọdún kan ọdún 12 ẹ̀rí gbogbo nǹkan ní rẹ̀ pátápátá nǹkan ní ẹ̀ ti tán wọ́n ti gbà tán àwọn alálùpàídà ti gbà tán lọ́wọ́ rẹ̀ lórúkọ Jésù ayé ò ní dè wá mọ́lẹ̀ mo ní lórúkọ Jésù ìkà ò ní dè wá mọ́lẹ̀ lórúkọ Jésù àìsàn tí máa gbọ̀nyàn lówó lọ mo ní kò ní dè wá mọ́lẹ̀ ẹ̀yin ojú tẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ tá a bá rí ibikíbi tí agbára èṣù lòun ó dúró láti fẹ́ ba ayé yín jẹ́ ní orúkọ Jésù Ọlọ́run ò ní gbà fún un ìránṣẹ́ yẹn ó wò ó pé ó ti tán fóun torí pé kí ni kò kú ní nǹkan kan mọ́ ẹ̀rí tí obìnrin bá ṣe ní ọjọ́ 5 gan ó mọ tí ojú rẹ̀ rí ó mọ tí ó ná débi ọdún 12 tí èèyàn bá bí ọmọ ọdún 12 ṣé kò ní ní tí ó ti máa gbé ṣe nínú ayé àti nínú ayé rẹ̀ gangan ẹ̀rí mọ́mí àti dádì ní orúkọ Jésù àìsàn káìsàn ní orúkọ Jésù ayé ò ní fi dè wá mọ́lẹ̀ mo ní àìsàn káìsàn tí máa dá ìgbàgbọ́ ènìyàn wò ọ̀tọ̀ ò ní fi dè yín mọ́lẹ̀ ẹ̀rí ìránṣẹ́ yẹn ti káàkiri gbogbo ènìyàn ti mọ̀ wọ́n ti mọ̀ láwọn ẹ̀gbá kí ni tí ayé mọ̀ yín tẹ́ ẹ mọ̀ pé nǹkan yẹn fẹ́ kó kù nínú ayé yín tí wọ́n fi ń pè yín ókè bàbá onípa yẹn ló ń bọ̀ yẹn mọ́mí onígbẹ̀gbẹ̀ yẹn ló ń bọ̀ yẹn ní orúkọ Jésù ẹ ò ní rí nínú ayé yín mọ́ mo lẹ́sàwárí rẹ̀ gbogbo ẹ̀san ọjọ́ tó ti pẹ́ ẹ̀ tó ń gbọ́n yín lówó lọ yẹn mo lẹ́sàwárí rẹ̀ lórúkọ Jésù ẹ ò tún gbúrò rẹ̀ nínú ayé yín mọ́ ẹ rí mọ́mí nígbà tí àìsàn ẹ ti dé tó ti dé ojú ikú fún un torí pé kí ni gbogbo ìrètí rẹ̀ ti pín gbogbo nǹkan ní ẹ ti tán tí a bá lọ wo ìwé Matthew ìwé Mark 5:25-24 rẹ̀ ọ̀rọ̀ kékeré ni ní tòótọ́ ìtàn kékeré ni ìwé Mark 5 ìkékeré ló wà nínú rẹ̀ ní tòótọ́ ṣùgbọ́n ìtàn ní ṣe kí ni ó ṣe iyebíye ká lọ́wọ́ 25-34 rẹ̀ ìwé Mark ó bẹ lẹ́yìn Matthew ẹ̀rí àìsàn ti ṣe kí ni ó ti bà ayé ìránṣẹ́ yẹn jẹ́ ẹ mọ̀ pé kéèyàn lówó lọ́wọ́ àti kéèyàn má lówó lọ́wọ́ gan ẹlòmíràn gan yìí fẹ́ máa dá tó yẹ kóhun náà dá báwọn ẹgbẹ́ rẹ̀ ṣe ń dá ṣùgbọ́n nípasẹ̀ ogun àgbàná tí wọ́n gbé sínú ayé rẹ̀ ẹ mọ̀ pé àìsàn ni dádì mọ́mì mi àìsàn ni torí pé ńgbà tó bá rí owó ọ̀tọ̀ níbi tí ó lóun ó fowó ṣe ọ̀tọ̀ ni tí wọ́n ayé gbélé lọ́wọ́ ọ̀tọ̀ ni tí ìkà gbélé lọ́wọ́ èyí tó ń fi owó yẹn ṣe ní orúkọ Jésù gbogbo ẹ̀mí tí máa báyàn gbọ́n owó dànù tó jẹ́ pé wọ́n gbé tí ì ṣe tèèyàn léèyàn lọ́wọ́ láti máa ṣe kíni láti máa wò ó láti máa bá rìn láti máa náwó lé lórí mo ní gbogbo ogun ẹ̀sán àti àgbàná yẹn lórúkọ Jésù mo ní yóò fi ayé yín sílẹ̀ dáàdì mọ́mì mi mo ní ó gbọ́dọ̀ fi ayé yín sílẹ̀ torí pé kíni ìpè yín kò yẹ fún ìbànújẹ́ mọ́mì dáàdì ìpè kò yẹ fún ìbànújẹ́ gbogbo àìsàn gbogbo ogun tí máa gbànìyàn lówó lọ ẹlòmíràn ọmọ bíbí inú rẹ̀ ni wọ́n fi ṣe wàhálà sínú ayé rẹ̀ ọmọ bíbí inú rẹ̀ gangan ni wọ́n fi ṣe wàhálà sínú ayé rẹ̀ tó yẹ pé bí ṣe ń rí ọmọ yẹn nínú rẹ̀ ń bàjẹ́ ọ̀tá ni ìkà àti èṣù ni láti fẹ́ bá ayọ̀ ènìyàn jẹ́ wọ́n á gbé tí èèyàn ò mọ̀ jẹ yẹn wọ́n á mọ̀ọ́mọ̀ gbé sínú ayé yẹn pé ńgbà máa wò ó lórúkọ Jésù ọmọ lọ́lá gbogbo tí ì ṣe ìpín yín èyí tí èṣù lé lóhùn dà síbẹ̀ lórúkọ Jésù mo ní òní ráyè nínú ayé yín dáàdì mọ́mì ẹ̀yin tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo ẹ̀mí tí máa gbọ̀nyàn lówó dànù gbogbo ẹ̀mí tí máa ba iṣẹ́ ènìyàn jẹ́ ṣe mọ̀ pé ẹ̀mí yẹn mọ̀ọ́mọ̀ ba iṣẹ́ obìnrin yẹn jẹ́ ni ẹ̀mí yẹn mọ̀ọ́mọ̀ ba iṣẹ́ obìnrin yẹn jẹ́ ni nítorí pé kíni wọ́n mọ̀ọ́mọ̀ ba iṣẹ́ rẹ̀ jẹ́ láti jẹ́ pé nǹkan àní rẹ̀ yẹn wọ́n gbọ̀n dànù yóò di tí ò ní ní mọ́ dáàdì mọ́mì
wọ́n mọ̀ọ́mọ̀ bà nǹkan yẹn jẹ́ lájẹ́ pé gbogbo tí ń níyẹn tí inú rẹ̀ ń dùn lé lórí wọ́n wá gbé àìsàn rẹ̀ ó yá gbà lórúkọ Jésù. Àìsàn káìsàn mo ní kò ní ráyè nínú ayé yín. Dáàdì mọ́mì, àìsàn kì í ṣe nǹkan rè. Kódà èyí tí ò lórúkọ, èyí tí èèyàn máa náwó lé lórí kì í ṣe nǹkan rè láti jẹ́ pé ogun àgbàná rè. Lórúkọ Jésù, àgbàná tí ayé máa fi bá ènìyàn rìnrìn àjò láti gbé ènìyàn lówó dànù, bóyá lórí ọmọ ni dádì, bóyá lórí ìyàwó yẹn, bóyá lórí ọkọ rẹ ni mọ́mì mi. Lórúkọ Jésù yóò bogun àgbàná yẹn wí lónìí. Ẹ rí àgbàná ni tí wọ́n gbélé ìránṣẹ́ lọ for 14 years, ọdún 12 12 years tó fi ń gbé káàkiri. Ó ti tẹ̀ kọ́gọ́rọ́, ó ti funfun tán ṣáúṣáú. Kódà mo mọ̀ pé ẹ bá ìránṣẹ́bìnrin yẹn wọ́n rí kó ti yọ tán. Ẹ̀jẹ̀ tí ò fi ìgbà kan dúró, ẹ̀jẹ̀ tí ò fi ìgbà kan dúró nínú ayé rẹ̀, ó ń wá ní ìjòjúmọ́ fún odidi ọdún 12. Lórúkọ Jésù, Ọlọ́run tó ṣe àwòtán obìnrin yẹn nígbà náà nì, obìnrin onísun ẹ̀jẹ̀ yẹn yóò ṣe àwòtán ohun tẹ́ ẹ fẹ́ nínú ayé yín yẹn mọ́. Ohun tẹ́ ẹ fẹ́ nínú ayé yín, Ọlọ́run gbọ́dọ̀ ṣe àwòtán rẹ̀. Ẹ rí, Jésù kún bá ìrìn àjò tiẹ̀ lọ ní láàrin ọ̀pọ̀ ènìyàn, ṣùgbọ́n obìnrin yẹn ní ìgbàgbọ́ gẹ́gẹ́ bí èmi àti yín ṣe ní ìgbàgbọ́ pé ohun Olúwa yìí mo máa ń gbọ́, nǹkan kan máa ń ṣẹlẹ̀ nínú ayé mi tí jẹ́ ohun tó dára. Ẹ rí, àmọ́ dúró de pé ohun Olúwa sí èmi àti ẹ̀yin mo ní kò ní di ìsọ̀rọ̀ òdì sí. Ohun Olúwa sí èmi àti ẹ̀yin kò ní di ìsọ̀rọ̀ òdì sí. Torí pé kí ni, tí a bá ti ń gbọ́ ohun Olúwa tá a sì ń gbàdúrà sí, mo ní lórúkọ Jésù ẹ máa rí ọwọ́ Ọlọ́run. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣàmì yẹn lórúkọ Jésù, àmì ní orúkọ Jésù, mo ní ẹ máa rí ọwọ́ Ọlọ́run àti àmì ìmísí Ọlọ́run nínú ayé yín. Lórí iṣẹ́ yín ẹ máa rí ọwọ́ Ọlọ́run tí yọ gbọgbọ ju ọ̀tá lọ ní orúkọ Jésù. Ọlọ́run á sún iṣẹ́ yín. Gbogbo àìsàn tẹ́ ẹ̀ fẹ́ mọ́ yẹn ní orúkọ Jésù, àbí ohun tí ẹ ò fẹ́ tó dàbí àgbàná yẹn nínú ayé yín lórúkọ Jésù, mo ní yóò di àwátì níbẹ̀. Mímí dáàdì, Ọlọ́run bá ṣe. Ẹ rí, Ọlọ́run bá ìránṣẹ́bìnrin yẹn ṣe. Kò kú mọ̀, Jésù ń bá tiẹ̀ lọ ni, ṣùgbọ́n ó ní ìgbàgbọ́, ó wá ṣe ìpàdé pẹ̀lú Jésù. Ó rápálá pẹ̀lú, mo mọ̀ pé ó ti fúyẹ́. A ti fúyẹ́. Dádì mọ́mì mi, obìnrin yẹn a ti fúyẹ́. Tó bá dà lára èèyàn fún ọjọ́ 5 tó dé pé ó ń di ọjọ́ 10, ń ṣe lèèyàn máa sáré káàkiri láìsí pé kí ni, pé kí ló dé, ọjọ́ 5 ó ń di ọjọ́ 10, oṣù kan dé ọdún 12. Lórúkọ Jésù, ọ̀tá ò ní dè yín mọ́lẹ̀. Wọn ò ní fi tó ń wù yín yẹn, wọn ò ní fi dààmú yín láti fi bà ayé yín jẹ́. Dádì mọ́mì, ṣùgbọ́n ìgbàgbọ́ àti ọ̀rọ̀ inú rẹ̀ tó ní pé òun ní ìgbàgbọ́ pé tóun bá súnmọ́ Jésù, tóun súnmọ́ kẹ́kẹ́kẹ́, tóun rọ́nà, òun ní ìgbàgbọ́ pé òun kàn tiẹ̀ fọwọ́ kan ètè tí aṣọ rẹ̀ lásán, òun yóò rí ìwòsàn. Ó dánwò. Dádì mọ́mì mi, Ọlọ́run gbọ́ ẹ̀bẹ̀ rẹ̀ láti ibẹ̀. Ẹ rí, tí a bá rí wòlíì tó jẹ́ wòlíì gidi, tó jẹ́ wòlíì àti ọ̀run wá, tí ìmísí Ọlọ́run alààyè ń dún nínú rẹ̀, tí àmúrè inú rẹ̀ kún dáadáa, tí ọ̀rọ̀ Ọlọ́run gbé inú rẹ̀, tó bá bẹ̀rẹ̀ sí gbàdúrà, àwọn èèyàn gbọ́mọ̀ pé yẹ agbára jáde. Ayé tó sórí òkè débi ẹlòmíràn tó bá lọ sórí òkè nǹkan ló ṣe, ṣùgbọ́n nígbà tí ẹlòmíràn ọmọ pàṣẹ kó gun ayé rẹ̀ jáde, nígbà tó ń bá lanú lẹ̀ níṣẹ́ ló gbìyà kó sínú ẹ̀. Òun bá tún yóò lórí òkè, yóò tún gbé nǹkan mìíràn bọ̀. Lórúkọ Jésù, ọwọ́ ibi mo ní kò ní wọ inú ayé yín. Ọwọ́ ibi mo ní kò ní wọ inú iṣẹ́ yín. Dádì mọ́mì mi, ìránṣẹ́ yẹn rí ìwòsàn. Tá a bá lọ wo ìwé Mark 5, ìtàn yẹn kéré ní tòótọ́ ṣùgbọ́n ṣe iyebíye. Ẹ rí i pé kò sí ohun tá a gbọ́ nípa obìnrin yìí mọ́, yàtọ̀ pé ó ní ìwòsàn tó péye. Lórúkọ Jésù, Olúwa yóò bẹ ayé yín ò lénì. Mọ́mì dádì mi, ẹ gbàgbọ́, mo ní lórúkọ Ọlọ́run alààyè, mo lọ́lọ́run á bẹ ayé yín wò lónìí. Ohun tẹ́ ẹ fẹ́ nínú ayé yín yẹn mọ́, èyí tẹ́ ẹ ń rí yẹn ní orúkọ Jésù. Ní wákàtí ọ̀wọ̀ yìí, mo pa láṣẹ, mo fadé orí mi sọ, gbogbo ọwọ́ ibi yẹn ní orúkọ Jésù, ó yá di àwátì nínú ayé yín. Ọwọ́ ibi tí ó ń bá yín ná owó dànù yẹn, ọ̀rọ̀ ọmọ tó ń bá yín ná owó dànù yẹn, ọ̀rọ̀ iṣẹ́ tó ń bá yín ná owó dànù yẹn, ọ̀rọ̀ kẹ́ ẹ máa ní dúkìá kí dúkìá yín máa tán yẹn, tó ń gbá yín lówó dànù ní orúkọ Jésù. Ẹ̀mí mọ́ Ọlọ́run má jẹ̀mú ló fi yín lọ́kàn balẹ̀. Ẹ ní ìfọ̀kànbalẹ̀ tó péye, nítorí pé kí ni, ìránṣẹ́ yẹn ó gba ìwòsàn rẹ̀ láàrin ìṣẹ́jú kan sí ara wọn. Ẹ rí,
Jésù túmọ̀ ó ní òun rí pé àṣẹ kan jáde, àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ wá dà pa bàbá bá a ṣe tún wẹ̀lẹ́ láṣẹ kan jáde lára yìí pẹ̀lú bẹ́ẹ̀ ló ṣe pọ̀ yìí ṣé bẹ́ẹ̀ ṣe wá wà tí gbogbo èèyàn náà ló súnmọ́ yìí ó lù mọ̀ sẹ́ wọ́n pé àṣẹ kan jáde lára wọn ṣùgbọ́n kí wọ́n lè bá àgbàgbọ́ wọ́n lẹ́nu tó ṣe èyí ó ní kó jáde obìnrin yẹn jáde nígbà tí gbogbo èèyàn náà ó rí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ti wọ́n ní lágbájá tún ṣe kí ni ó rápálá débí ẹ̀rí ṣùgbọ́n bí wọ́n ṣe rí wọ́n mọ̀ pé ó ní tòótọ́ lójú kan náà ìsun ẹ̀jẹ̀ rẹ̀ ṣe kí ni ó sì dá Jésù wá sọ fún pé máa lọ nítorí pé kí ni ìgbàgbọ́ rẹ ó mú ọ nítorí ìgbàgbọ́ ló fi wá ó ní máa lọ nítorí ìgbàgbọ́ rẹ mú ọ lára dá ṣé èmi àti yín ní ìgbàgbọ́ yẹn lénìí ṣé a ní ìgbàgbọ́ pé ohun tí a bá fẹ́ sọ fún Ọlọ́run lénìí yóò sì mú ìwòsàn tó péye sínú ayé wa ṣé a ní ìgbàgbọ́ yẹn ohun tẹ́ ẹ fẹ́ gbọ́ ní ọ̀sán yìí ṣé ẹ ní ìgbàgbọ́ pé lórúkọ Jésù Ọlọ́run tó mú ìsun ẹ̀jẹ̀ obìnrin nìdá tó mú ìsun rẹ̀ tán tí ìsun ẹ̀jẹ̀ yẹn ò tún wá mọ́ bó ti jẹ́ pé gbogbo nǹkan ni rẹ̀ ti tẹ́tẹ́tẹ́lẹ̀ Ọlọ́run tó lè ṣèdápadà rẹ̀ ṣé ẹ ní ìgbàgbọ́ pé lórúkọ Jésù gbogbo ohun tó yẹ ayé yín yẹ ògo yẹn ẹ̀yin ní ìgbàgbọ́ pé Ọlọ́run lè ṣe lénìí ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ kọ́kọ́ lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run má jẹ̀ mú ìgbà tó sì jẹ́ kẹ́ ẹ sì wà láyé dáàdì mọ́mì mi nígbà tó ti mú yín wà láàyè yẹn ó ní tó fẹ́ fi ayé yín ṣe ẹ jẹ́ mọ̀ pé ó lè dá ẹ̀kọ́ lọ yín padà tí ó kọjú òye yín yóò dá padà yóò kọjú òye yín torí pé kí ni ẹ ó rí ọwọ́ Ọlọ́run ìtànà Ọlọ́run alààyè ẹ ó rí pé yes Ọlọ́run ṣe kí ó dé sínú ayé yín lórúkọ Jésù Olúwa yóò dé sínú ayé yín ẹ ó ní ìdápadà gbogbo tó ti tán yẹn Ọlọ́run tó dá ẹ̀kọ́ lọ sí òní padà kí lẹ rò pé kò lè ṣe mo mọ̀ pé obìnrin yẹn á padà ṣe kíni á padà dá ìkólọ rẹ̀ padà ní ìlọ́po torí pé kíni Ọlọ́run á fi ọjọ́ kún ọjọ́ rẹ̀ láti jẹ́ pé kí ẹ̀mí rẹ̀ kó lè bá a gùn àwọn èèyàn tó ti rí pẹ̀lú pé onísun ẹ̀jẹ̀ ni wọ́n padà rí pé ó ní ìwòsàn tó péye gbogbo nǹkan ní rẹ̀ tó ti tán ni ó sì tún ṣe kíni ó tún padà yé mọ́yì nǹkan yín tó ti sọnù yẹn lórúkọ Jésù mo ní yóò padà wá gbogbo ń tẹ́ ń rí tínú yín bàjẹ́ yẹn lórúkọ Jésù mo lẹ́ẹ̀tún gbúrò rẹ̀ mọ́ ìsun ẹ̀jẹ̀ ó lè má jẹ́ ìsun ẹ̀jẹ̀ ní tẹ̀yìn ṣùgbọ́n nǹkan kan wà lẹ́nu nínú ọkàn yín ẹ̀yin lẹ mọ̀ dáàdì mọ́mì ẹ̀yin lẹ mọ̀ ohun tó ń tẹ́jẹ́ pé ẹ̀ mọ́ rí tó ń gbẹ̀yìn náà lówó lọ́wọ́ yẹn já sọ fọlọ́run ẹ já kọ́kọ́ lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà Ọlọ́run tó sì jẹ́ wà láyé yẹn ó fẹ́ tún ayé yín ṣe ni ó fẹ́ kí ẹ̀mí yín kó gùn kẹ́ ẹ lè bá rí ògo àti ìṣerere ayé yín bẹ́ẹ̀ ni ó fẹ́ kẹ́ ẹ mọ̀ pé bẹ́ẹ̀ bá wà láyé àti wà láàyè òun yóò ṣe kíni òun yóò fún ẹ̀mí tó gùn torí pé kíni nígbà tí ò ti ṣe pé kí agbára èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ kó ṣe kíni kó pin ẹ̀mí nígbà tí ò ti jẹ́ kí ìmọ̀ ilé ogun lè yá àbí ogun lè bàbá àbógun abínibí àbógun ẹ̀gbọ́n àti àbúrò àbógun ọmọ ìyá àbí bàbá tí ò jẹ́ kó borí ẹ̀mí yẹn ó ní tó fẹ́ fi ayé yín ṣe mọ́mì dáàdì mi mo ló ní tó fẹ́ fi ayé yín ṣe lórúkọ Jésù ohun rere ni yóò sì fi ayé yìí ṣe lójú wọn náà nítorí pé kíni lójú àwọn tí mọ̀ wípé onísun ẹ̀jẹ̀ ní obìnrin yìí tó sì mọ̀ pé gbogbo nǹkan rẹ̀ títán àti gbogbo àwọn tó ti gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n sì rí pé kíni ògo àti ẹwà kátó kíni ó tún wọnú ayé rẹ̀ torí pé kíni ìsun ẹ̀jẹ̀ yẹn tó bá ti dá níṣẹ́ kíni àwọ̀ rẹ̀ yóò sì tún jẹ jáde àwọ̀ yín ó jẹ jáde nínú ohun rere àti nínú ọlá ńlá ẹ jẹ́ á gbàdúrà ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run má jẹ́ mú òyìn ọmọ gbé ọ̀gá nítorí tó tànú ẹ̀dùn lẹ́lẹ́ ó yá gbọ́ ọpẹ́ wa ó yẹ sọ fọ́lọ́run orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Ọlọ́run má jẹ́ ó yá gbọ́ ọpẹ́ wa ó sì ní tó fẹ́ fi ayé wa ṣe ni Olúwa fi wọ́n tó dára èyí tí ó wù wá èyí táwa gan mọ̀ rí ayé wa pé yes Ọlọ́run bẹ nínú ayé wa Ọlọ́run jẹ́ bẹ́ẹ̀ bàbá ṣe bẹ́ẹ̀ ẹ̀mọ́ ṣe bẹ́ẹ̀ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á wà lọ sọ fún Ọlọ́run ẹjá sọ fún Ọlọ́run má jẹ̀mú dáríjì mi gbogbo tó lè lù mọ́ ẹ̀ṣẹ̀ nínú ayé mi ẹ̀ṣẹ̀ lọ́kàn lérò ẹ̀ṣẹ̀ kókó àti bàbá ẹ̀ṣẹ̀ bínibíni ẹ̀ṣẹ̀ èyí tó bí mi ẹ̀ṣẹ̀ ẹja náà máa fìyà jẹyàn ẹ̀ṣẹ̀ ẹja máa fìyà jẹyàn ẹ mọ̀ pé bí ìyá àti bàbá ṣe lóyún wa a ò mọ̀ tí wọ́n fẹnu wọn sọ ní àárọ̀ kó tó di pé wọ́n sunrun wa ẹ̀ṣẹ̀ ẹjẹ nìyẹn torí ẹlòmíràn ó á ti ní tí ó fẹnu rẹ̀ wí ní ojúmọmọ ṣùgbọ́n gbà tó bá tún sùn pẹ̀lú obìnrin kò ní mà pé yóò doyún ẹjẹ́ sọ fọlọ́run ẹ̀jẹ̀ tí àwọn òbí mi dára wọn pọ̀ ṣùgbọ́n tó wá di èmi tó jẹ́ odidi ènìyàn tó lè mú wàhálà àti ìdààmú wọnú ayé mi
ìyẹn pé màá gbàgbà ìnírí pàtì àdúrà ọlọ́run má jẹ̀mú ó yá parẹ́ kò nù ayé mi ọyá ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù ọlọ́run má jẹ̀mú gbogbo ẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ èyí tó fi ṣèpín ìṣẹ̀dá mi ní orúkọ Jésù bàbá o tó lè mú wàhálà wọnú ayé mi àbí tó lè máa ṣe wàhálà tó lè máa ṣe wàhálà lálálálá nínú ayé tí wọn ò sì nínú ojútùú ayé mi ní orúkọ Jésù tó wá lé bí oníṣù ẹ̀jẹ̀ tí tó já bí àgbàná sínú ayé rẹ̀ ọlọ́run má jẹ̀mú bàbá bàjẹ́ ọmọ bàjẹ́ gbogbo agbára ẹ̀jẹ̀ yẹn ní orúkọ Jésù ó yá fẹ̀jẹ̀ rẹ̀ tún ṣe ẹ̀jẹ̀ tó tánjẹ̀ lórúkẹ Calvary ó yá fi tún ṣe ó yá fi tún ìpín mi ṣe tún ìpín mi ṣe ṣàánú fún mi Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á lọ tún sọ fún ọlọ́run ẹ̀mọ́ ọba tó pọ̀ nípa àti àgbẹ̀rẹ̀ já sọ fún ni a gbọ́dọ̀ fi ọ̀rọ̀ obìnrin yìí gbàdúrà dáàdì àti mọ́mì mi ẹ jẹ́ fi gbàdúrà ọmọlọ́lá a ó fi gbàdúrà náà ni ọlọ́run má jẹ̀mú èmi ò mọ ìpín àti ẹ̀jẹ̀ tẹ́yìn náà ń lò lọ́wọ́lọ́wọ́ tẹ́ ẹ fi bí àwọn ọmọ sílẹ̀ ọlọ́run má jẹ̀mú ṣe bí àwọn ọmọbìnrin iná ló bí àwọn president yìí tí ó bá wù jáde ní ìdílé yín náà kì í tí ì pọ̀ jù ọlọ́run ṣe àwọn ọmọ mi náà lórí ọlọ́run ìdàpọ̀ ẹ̀jẹ̀ tó tí mo fi ṣe àwọn ọmọ mi bóyá ṣe àwọn ọmọ mi náà ní olórí ọlọ́run má jẹ̀mú ìpín búburú tó lè máa mú ìfàsẹ́yìn bọ́ ọmọ ẹ mọ̀ pé ìránṣẹ́bìnrin ó ti ní ìfàsẹ́yìn láàrin àwọn ẹgbẹ́ obìnrin àìmọye àwọn ẹgbẹ́ obìnrin kò ní lè dúró láàrin wọn ṣe mọ̀ bẹ́ẹ̀ á ti máa sá torí pé kẹ́ni á ti wà ní ìgbà míì tí ó ti máa gọ nínú ilé gan tí ó máa wò pé kóun ti ẹ̀ kú ṣùgbọ́n wọn fẹ́ ní tó fẹ́ fi ayé rẹ̀ ṣe kò ní jí ó kú ọlọ́run má jẹ̀mú ọba tó pọ̀ ní ipá àti agbára o ìpín búburú èyí tó lè mú ayé mi máa ráre ní wákàtí ọ̀wọ̀ yìí ọlọ́run má jẹ̀mú ya mú kóònù ayé mi gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ga Jésù ọlọ́run má jẹ̀mú gbogbo ìpín búburú tó lè mú fàsẹ̀yìn bánú ayé mi ní orúkọ Jésù Ọlábísí Olúwa mú kóònù ayé mi bàbá mú kóònù ayé mi Bísí lórúkọ Jésù ọlọ́run má jẹ̀mú yóò fi yín lọ́kàn balẹ̀ ẹ jẹ́ tún sọ fún ọlọ́run àìmọye ojú àti ẹ̀gàn ni wọ́n ti fi pe ọmọbìnrin yìí ìsun ẹ̀jẹ̀ ọdún 12 mọ́mì wọ́n ti fi ojú àti ẹ̀gàn wò ó kódà gan kò yẹ ní ẹni tó ń gbọ́ sí ìta tó ń dọ̀rọ̀ pẹ̀lú àwọn obìnrin ṣé bí èmi àti yín a lè rìn láàrin àwọn ènìyàn kódà gan àwọn èèyàn míì tí wọn bá ti rí wa gan wọn mọ̀ ní òtí sí ọ̀rọ̀ jẹ́jẹ́ kí lágbájáde ṣé gbà tá a dára ni ìránṣẹ́bìnrin yẹn á ti kágó lótú á ti wà lójú àrò á ti wà níbi tó jẹ́ pé kóun ti ẹ̀rí kú ṣùgbọ́n ọlọ́run ò jẹ́ kíkú pa nítorí pé kí ọlọ́run mọ̀ pé òun fẹ́ mú yóò tú sílẹ̀ ńjọ́ kan ọlọ́run lọ tú mi sílẹ̀ ẹ̀mí mọ́ lọ tú mi sílẹ̀ ọba àwọn ọba lọ tú mi sílẹ̀ níbi tí ayé dè mọ́ bí tí ìka dè mí mọ́ èyí tí mò ń wo ayé mi tí mò ń pé ayé mi ò ní túmọ̀ yẹn ó yá lọ tú rẹ̀ ó yá wọ ọbẹ̀ lọ́kọ́ tú mi sílẹ̀ Jésù gbà mí gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára Jésù ó ní wọ ọbẹ̀ lọ́kọ́ tú mi sílẹ̀ Jésù wọ ọbẹ̀ lọ́kọ́ tú mi sílẹ̀ ẹ̀rí ọlọ́lá wọ ọbẹ̀ lọ́kọ́ tú mi sílẹ̀ Jésù wọ ọbẹ̀ lọ́kọ́ tú mi sílẹ̀ ibi ayé dè mí mọ́ òyì wọn nìkan ló mọ̀ bẹ́ẹ̀ wọ ọbẹ̀ lọ́kọ́ tú mi sílẹ̀ Olúwa wọ ọbẹ̀ lọ́kọ́ tó sílẹ̀ níbi ayé àti àwọn èké ènìyàn ibi tí wọ́n dè mí mọ́ ó yá wọ ọbẹ̀ lọ́kọ́ tó sílẹ̀ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ọlọ́run bá dẹ̀ mú ó yá wọ lọ́kọ́ tó mi sílẹ̀ ibi ayé dè mí mọ́ ibi wọ́n dè ògo mi mọ́ ibi wọ́n dè ìṣẹ̀dá mi mọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí ó yá wọ ọbẹ̀ lọ tú mi sílẹ̀ lórúkọ Jésù Olúwa yóò tú yín sílẹ̀ mọ́mí dáàdì Olúwa yóò tú yín sílẹ̀ yóò tú ayé yín sílẹ̀ ayé yín àti ayé àwọn ọmọ ní orúkọ Jésù Olúwa yóò tú yín sílẹ̀ ogun ìdílé ìyá àti ogun ìdílé bàbá mo ní kò ní borí yín nítorí pé kí ni ìpè yín Ọlọ́run fẹ́ lò ó ẹ mọ̀ pé ìránṣẹ́bìnrin yẹn bí ó bá jẹ́ pé ní tó Ọlọ́run fẹ́ fi ṣe nínú ayé ni ẹ rí pé ogun yẹn ò bá ti pa èèyàn ogun ọdún mọ̀ ní ọdún 12 tán ní orúkọ Jésù ìpè burúkú kò ní jẹ́ ìpè yín á tún sọ fún Ọlọ́run ẹjá gbà ẹjá sọ fún Ọlọ́run ẹ̀mí mọ́ ọba tó pọ̀ nípa àti agbára gbogbo ìṣẹ̀dá ibi nínú ayé ní orúkọ Jésù má jẹ́ ó jẹ́ ìpín mi gbogbo ìṣẹ̀dá ibi nínú ayé ní orúkọ Jésù má jẹ́ ó jẹ́ ìṣẹ̀dá mi má jẹ́ ó jẹ́ ìpín mi má jẹ́ ó jẹ́ ìpín àwọn ọmọ mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù gbogbo ìṣẹ̀dá ibi ìpín ibi mo ní kò gbọdọ̀ jẹ́ ìpín rere ni mo yàn ìpín ibi kò gbọdọ̀ jẹ́ tèmi ìpín búburú kò gbọdọ̀ jẹ́ tèmi ọba àwọn ọba Ọlọ́run ẹ̀mú ńlá ó yá tú mi sílẹ̀ bàbá tú mi sílẹ̀ ọmọ tú mi sílẹ̀ ẹ̀mí mọ́ tú mi sílẹ̀ Ọlọ́run àánú ó yá tú yín sílẹ̀ lónìí ní orúkọ Jésù ìpín búburú yẹn mo ní kò ní jẹ́ ìpín yín ìpín rere tẹ́ ẹ̀yàn yẹn ní orúkọ Jésù mo ní yóò jẹ́ ti yín títí dalẹ̀ yín títí dòpin ayé yín bẹ́ẹ̀ yóò Jésù Olúwa wa àmín lórúkọ Jésù á lọ tún sọ fún àdúrà yẹn kú 3 péré ká tó ṣiṣẹ́ omi àti bíbélì wa ẹ jẹ́ á sọ fún Ọlọ́run
Ọlọ́run fọ inú rẹ kó wò mí kó fi ṣe mí lóore, wo tinútinú rẹ ètò jẹ́ pé inú rẹ inú mímọ́ ni Ọlọ́run májẹ̀mú, ó yá fi tinútinú rẹ ó yá fi ṣe mí lóore. Ẹni tọ́lọ́run bá ṣe lóore wàhálà kò ní ìrègùn nínú. Tó bá jẹ́ pé àwọn babaláwo àbẹ́ oníkankan ló bá tú ìránṣẹ́ yẹn sílẹ̀, wọ́n máa lọ ilé rẹ̀ máa lọ béèrè ni. Tinútinú Ọlọ́run fi ṣe kíni ló fi ṣe ìwòsàn fún. Ìbá sọ lọ́fọwọ́ kàn, ṣùgbọ́n Ọlọ́run májẹ̀mú bẹ nínú ara rẹ̀, gbogbo àgọ́ ara rẹ̀. Ìgbà mìíràn wọ́n máa yẹ dàmúrè wòlíì mú, àwọn yẹn máa ní kí ní bẹ níbi àmúrè rẹ̀. Mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bẹ níbi àmúrè. Lórúkọ Jésù Ọlọ́run májẹ̀mú àmúrè inú àti tìta yín mo ní kò ní tú. Ẹ já sọ fọ́lọ́run, ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára, oore tí ò ní ìrègùn nínú, oore tó lọ́pẹ́ ló ní orúkọ Jésù ó yá máa ṣe sínú ayé mi. Ẹ gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú oore tí ò ní ìrègùn nínú, àyè ṣe fún mi, ọba àwọn ọba ṣe fún mi, Olúwa àwọn olúwa ṣe fún mi, akọ̀mọ́tìkàlẹ̀ ṣe fún mi. Oore tó lọ́pẹ́ nínú èyí tí máa yọ títí dòpin ayé mi ní orúkọ Jésù. Mọ́jọ́ sẹ́nu ilé mi, mọ́jọ́ dá sẹ́nu ayé àwọn ọmọ mi, mọ́jọ́ dá sẹ́nu ayé ọkọ ọmọ mi. Ọlọ́run májẹ̀mú ẹ sọ fọlọ́run bẹ́ẹ̀ lórúkọ Jésù. Mo ní òní dá sẹ́nu ayé yín, mọ́mì dáàdì kò ní dá sẹ́nu ayé ọkọ ọmọ yín, kò ní dá sẹ́nu ayé àwọn ọmọ yín. Lórúkọ Jésù ẹ ò ní sunkún lórí wọn. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. A lọ tún sọ fún Ọlọ́run àbáyẹkú méjì, ẹ já sọ fọ́lọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára, Ọlọ́run ṣàánú mi, Ọlọ́run rán láàánú sí mi, Ọlọ́run mọ̀ọ́mọ̀ rán láàánú sí Jésù ni, Ọlọ́run rán láàánú tèmi náà sí mi. Ìyẹn tó ń bà mí nínú jẹ́ èyí tí mò ń rí gbogbo ìgbà yẹn, mi ò fẹ́ gbúrò rẹ̀ nínú ayé mi mọ́. Ó yára láàánú kan ṣoṣo tó jẹ́ ẹgbẹgbẹ̀rún lọ, ó yára sínú ayé mi. Àdúrà orúkọ Jésù, agbára ńlá Jésù. Aláàánú kan ṣoṣo tó jẹ́ ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ, Ọlọ́run rán sínú ayé mi, ó yára sórí iṣẹ́ mi, rán sójú ọ̀nà mi, ó yá gbé mi dìde, máa mú mi kúrò nínú láàrin àti ìráhùn yìí. Ọlọ́run má jẹ́ wà lójú kan náà mọ́. Bàbá má jẹ́ wà lójú kan náà mọ́. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ ò ní ráre, ẹ ní wà lójú kan náà mọ́. Ọlọ́run á sún ayé yín síwájú. Mo ní lórúkọ Jésù Ọlọ́run á sún iṣẹ́ yín síwájú. Ọlọ́run má jẹ̀mú ọ̀rọ̀ ọmọ tó ń bà yín lọ́kàn jẹ́ lórúkọ Jésù. Ọlọ́run yóò fi òpin sí ìbànújẹ́ yín lórí ọmọ yẹn. Mo lé ẹ̀ ní ráre mọ́, ẹ̀ ní sunkún mọ́. Gbogbo ohun tó dàbí ogun àgbàná, èyí tó jẹ́ pé ó ń gbọ́n yín lọ́wọ́ lọ tó dàbí ogun àìsàn, èyí tẹ́ ẹ̀rọ orúkọ rẹ̀, èyí tí wọ́n orúkọ rẹ̀ ní orúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú, mo ní yóò wò yín sàn. Gbogbo ogun àìsàn yẹn lórúkọ Jésù, mo ní ẹ̀tún gbúrò rẹ̀ mọ́. Ọlọ́run ṣàwòtán àìsàn yẹn. Ọlọ́run má jẹ̀mú á bá yín pàdé pẹ̀lú ọwọ́ agbára ńlá tọ́lọ́run fi bá oníṣun ẹ̀jẹ̀ pàdé ní orúkọ Jésù. Yóò bá ayé yín pàdé, ọkàn yóò balẹ̀, ẹ ò yìn Ọlọ́run. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Àdúrà yẹn kù méjì á lọ sọ fọ́lọ́run ká tó lọ ṣiṣẹ́ bíbélì wa. Ẹ já sọ fọ́lọ́run. Ẹ̀yin ọba tó pọ̀ nípa àti agbára, Ọlọ́run má dè mí mọ́lẹ̀, Ọlọ́run má fi ṣan ara mi dè mí mọ́lẹ̀. Iṣan ara, ẹran ara, egungun ara àti iṣan ara mi, omi ara àtẹ̀jẹ̀ ara mi, Ọlọ́run má fi dè mí mọ́lẹ̀. Má jẹ́ ayé ó dá mi jókòó sójú kan. Ìgbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run má jẹ̀mú, má fi ṣan ara mi dè mí. Ọlọ́run ṣàánú mi, má dá mi jókòó sójú kan. Lórúkọ Jésù, ayé àti ìkẹyìn ò ní dá yín jókòó sójú kan. Lórúkọ Jésù, ẹ ò ní dẹrù àrùká. Mo ní lórúkọ Jésù, ẹ ò ní dẹrù àrùkiri. Ọlọ́run má jẹ̀mú ní orúkọ Jésù, mo ní yóò mẹ́sẹ̀ yín, ẹ ò ní dẹrù àrùká o. Lórúkọ Jésù, gbogbo tí wọ́n ní àìsàn wọnú ayé èèyàn ní èèyàn ọmọ bá àìsàn tí èèyàn ọmọ bá pàdé láti ìbẹ̀rẹ̀ ayé èèyàn, ṣùgbọ́n tí ń dọjọ́ alẹ́ tàbí ń dọjọ́ kan yìí tí wọ́n máa ń wá rán sínú ayé èèyàn pé ẹja bá ná owó rẹ̀ ní orúkọ Jésù. Ọ̀tá àti kèèyàn wọn ò ní rán sínú ayé yín. Ọkàn yín yóò balẹ̀, ọkàn àlàáfíà tẹ́ fi wá nílé ayé yín náà lẹ́ẹ̀fi lo ayé yín títí dòpin ní orúkọ Jésù. Ọ̀tá ò ní dè yín mọ́lẹ̀, ẹ̀ ní dàrú kiri, ẹ̀ ní dẹran tí wọ́n máa ná, tí wọ́n máa fi tọ́já pé wọ́n máa gbowó pẹ̀lú ẹ̀rín tiwọn, tí wọ́n tẹ́ wọ́n máa sankún pẹ̀lú ogun àkówó lé wọn lọ́wọ́ ní orúkọ Jésù. Ìpín kò ní jẹ́ ìpín yín. Ọkàn yín yóò balẹ̀. Ẹ mọ̀ pé àwọn kan wà tó yẹ pé wọ́n fẹ́ ní gbowó ni, wọ́n fẹ́ ní gbowó ni pé kí èló lè wẹ̀ ṣá ẹ jẹ́ ká gbà á. Lórúkọ Jésù kò ní jẹ́ ìpín yín. Tẹ́yìn omi ọmọ sunkún tó mọ̀ tó pẹ́ dákọ̀ ẹ̀jẹ̀ ọgbẹ́tì kọ́kọ́ bá wà tẹ́yìn tí wọ́n máa sunkún ẹ̀ ní sunkún náà owó lórúkọ Jésù. Gbogbo ẹkún téèyàn máa sun fi ná owó táwọn kan máa fẹ́ nígbà ní orúkọ Jésù. Ìpín yẹn kò ní jẹ́ ìpín yín. Ọkàn yín yóò sì balẹ̀, ẹ ó yìn Ọlọ́run. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ já fi àdúrà kan sí. Ẹ má bínú, ẹ jẹ́ ká sáré fi àdúrà kan sí. Ẹ já sọ fọ́lọ́run. Ọba mímọ́, ọba tó pọ̀ ní ipá àti agbára, ó yá bojú wo iṣẹ́ mi. Ebi wọ́n ló ṣe àwòtán àìsàn
obìnrin onísun ẹ̀jẹ̀ yẹn, ọlọ́run bojú wo iṣẹ́ mi tó ń dàbí epo náà dàbí òsùn ẹ̀jẹ̀ yìí ní orúkọ Jésù, tó dàbí ogun àìsàn tí mo wá gbàdúrà tó wá di pé tí wọ́n kàn máa gbọ́ lọ́wọ́ mi ṣùgbọ́n tí wọ́n ò rójútu rẹ̀. Ọlọ́run má jẹ̀mú tó bá jẹ́ ọwọ́ ibi ni ọlọ́run mú kúrò. Ó yá bojú wo iṣẹ́ mi, jẹ́ kí iṣẹ́ mi tó ń fi làgbàlagbà ètò tí ò dúró sójú kan yìí, ó yá bojú wo láti òkè wá. Ọlọ́run má jẹ̀mú gbogbo wàhálà ìdààmú tí mo kàn ń náwó fún àwọn èèyàn kan tí wọ́n máa ní ó ṣe ṣùgbọ́n tí wọ́n ọlọ́run alààyè bá ti ló ṣe ní orúkọ Jésù kò ní owó nínú. Ọlọ́run bojú wo iṣẹ́ mi, ó yá tó iṣẹ́ mi ṣe ní wákàtí wọ̀. Ẹ gbàdúrà orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run má jẹ̀mú, Olúwa yóò bojú wo iṣẹ́ yín, ọba àwọn ọba mú ní yóò bojú wo ayé yín. Iṣẹ́ yín ètò ń fi lògbòlògbò tí ò dúró yẹn ní orúkọ Jésù mo ní yóò dúró. Ọlọ́run má jẹ̀mú yóò gbé dúró ní orúkọ Jésù. Ìdààmú àti wàhálà, ogun àgbàná, ogun fìtìnátì, ogun gbèsè mo ní òní wọ iṣẹ́ yín, ọkàn yóò sì balẹ̀, ẹ ó yin Ọlọ́run. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Hallelujah hallelujah hallelujah, ògo fún atóbijù. Iṣẹ́ bíbélì wa la fẹ́ ṣe yẹn, iṣẹ́ bíbélì wa. Àwọn ìbéèrè mi náà rèé. Mo sọ ìtàn afọ́jú èyí tí Jésù wòsàn, mo lo sáàmù níbẹ̀, oríṣi sáàmù méjì mo lò níbẹ̀. Mo lo Mátíù, mo sì lo Róòmù yẹn náà ní gbogbo ohun ní ṣíṣe fún Ọlọ́run ẹni tó bá ní ìgbàgbọ́. Bẹ́ẹ̀ ni mo lo Róòmù, ṣùgbọ́n Róòmù wo ni mo lò? Mátíù tí mo lò fún afọ́jú yẹn, afọ́jú tí mo lò yẹn, Mátíù kí ni? Ìbéèrè àkọ́kọ́ nìyẹn. Ìbéèrè mo sọ ọ̀rọ̀ nípa opó èyí tí ẹja ebi tán nínú ilé rẹ̀, mo lò first king kí ni mo lò fún obìnrin opó tí Èlíjà tó ní òun sagi méjì jọ káwọn àtàwọn ọmọ òun, káwọn àwòtán ọmọ káwọn ajá méjèèjì ṣe kíni káwọn lò. Ṣùgbọ́n tí wòlíì Èlíjà tó ṣe gbogbo ohun tí iṣẹ́ àti iṣẹ́ ìyanu nínú ilé rẹ̀, tí kò lò bó obìnrin ò sì gbẹ́mọ́ nítorí gbèsè, tí fúláwà nínú ilé rẹ̀ náà ò sì gbẹ́mọ́, ìyẹ̀fun tí ò sì gbẹ́mọ́. Ṣùgbọ́n májẹ̀mú ní tóbìnrin fẹnu sọ nítòótọ́ ó padà ṣẹ, ṣùgbọ́n kọ́rọ̀ Ọlọ́run bá lè ṣẹ púpọ̀ òun ò ní jí okú, torí wọn náà ló lè sọ̀rọ̀ nípa rẹ̀ pé n tó fẹnu wí ó ṣẹ nítòótọ́ ṣùgbọ́n ọmọ rẹ̀ kú. Ṣùgbọ́n wòlíì Èlíjà tó ṣe kíni, ó tún jí. Wòlíì Èlíjà yẹn níbo la lò? Mo lo Mátíù, mo lo first king fún wòlíì Èlíjà yẹn. First king kíni? Ó yẹ ká ti jẹ bíbélì ọmọ lọ́lá, ó yẹ ká ti jí bíbélì yìí. Mọ́mì mi, àmọ̀jọ́ bẹ̀rẹ̀ rẹ̀ mọ́ ní lórúkọ Jésù ẹ̀ nígbèrè tìjú. Ẹ̀yin tó yẹ pé mọ́ sáré láti pé fáwọsì lẹ́rẹ̀ jù lè mí kí n rẹ̀ mọ́ wò ó. Ohun Olúwa gbogbo ètò wa ni mo ti rí ọwọ́ yín lórúkọ Jésù. Ọwọ́ Ọlọ́run ò ní kúrò nínú ayé yín náà, ọwọ́ Ọlọ́run á máa tẹ̀síwájú nínú ayé yín. Bẹ́ẹ̀ ni ọmọ lọ́lá, ẹni tó ẹ̀ sì ń wò tí inú yín ń dùn yẹn lórí àwọn ọmọ, lórí ọkọ tàbí lórí nǹkan ní kò ní dìbànújẹ́ yín lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ jẹ́ ó yẹ kẹ́ ẹ jẹ bíbélì nínú bíbélì. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta, mo sọ̀rọ̀ Lot, mo sọ ìtàn Lọ́ọ̀tì àti àwọn áńgẹ́lì méjì tí wọ́n wá sí ilé Lọ́ọ̀tì. Pẹ̀lú ọ̀rọ̀ Lọ́ọ̀tì fún ni mo lò, pẹ̀lú ọ̀rọ̀ Lọ́ọ̀tì àti àwọn áńgẹ́lì gbogbo àti tí wọ́n ti ní kí Lọ́ọ̀tì jáde nǹkan kan, mo lò ó. Bí wọ́n ti ní kí Lọ́ọ̀tì jáde o, máa lọ kúrò ní ilẹ̀ yìí torí pé kí ni àwọn fẹ́ pa ìlú ìrun, àwọn áńgẹ́lì ń wá láti pa ìlú yẹn ni Sódómù àti Gòmórà nígbà náà. Fásitì wo ni mo lò bẹ́ẹ̀? Ìbéèrè mẹ́ta náà nìyẹn. Ẹ bá ti jẹ bíbélì, mo sọ̀rọ̀ afọ́jú tí Jésù wòsàn, àwọn méjì tí tó wòsàn, mo lo Mátíù, mo sì lo Róòmù. Ṣùgbọ́n fásitì wo ni àwọn fásitì yẹn? Kí Mátíù yẹn, kí ni Róòmù yẹn? Ọ̀rọ̀ opó ìbéèrè kejì, ọ̀rọ̀ opó àti Èlíjà tí ọ̀gbẹ́mọ́ àti ìyẹ̀fun tí òtánú lè tó san gbogbo ẹni tí yòókù tún ṣẹ́kù. Sọ̀rọ̀ nípa Èlíjà, nípa áńgẹ́lì àti Lot. Mo lo Genesis kí ni mo lò? Áńgẹ́lì àti Lot. Níbi tí Lot ti wá, tó ti wá bá áńgẹ́lì méjì ti wá bá Lot, tó ti wá bá lálejò. Áńgẹ́lì méjì ló wá bá lálejò. Wọ́n tún fẹ́ ṣe ìwà búburú yẹn, ṣùgbọ́n fún àwọn áńgẹ́lì yẹn ni wọ́n nawọ́ ìfọ́jú fún gbogbo àwọn ènìyàn yẹn.
emphasis wo ni mo lò Genesis what ni mo lò ni mo fẹ́ ká sọ àti jẹ̀kánu bíbélì náà ni anybody ẹ̀lẹ́ nípa bá yín gbà bá ilé tẹ́sítì ẹ̀ náà tẹ́sítì mi màá sáré wò bí a sì lè tẹ́sítì ó yẹ pé àápè náà ni ẹ pè lórí nọ́mbà mi 070 57 84 23 11 ẹ pè mí sórí nọ́mbà mi màá gbé gbogbo èèyàn náà gbọ́ ẹ jẹ́ ká mú omi wá àti ṣí sílẹ̀ ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti dúpẹ́ ẹ wá já sọ fọ́lọ́run Ọlọ́run má jẹ̀mú omi mi rèé ìwọ tó ṣàwòtún omi ẹ rí pé omi ò ní fake omi náà lomi kò ní fake àfẹ́ tó bá yà rú tó bá rú yóò padà sílẹ̀ ni Ọlọ́run má jẹ̀mú yà wọ inú omi yìí ó yá sómi di agbára tó di omi agbára ìṣẹ́gun ńlá bí bá ti ń omi yìí gbogbo ogun àìsàn gbogbo ogun àìlè sọ̀rọ̀ nínú ayé mi ní orúkọ Jésù ó yá jí ó di àwátì àwọn àgbàlagbà ohun tí yóò ti máa ṣèkì ṣùgbọ́n ohun yẹn ṣe rí nígbà bàbá mọ́ rẹ̀ kúrò ọ̀mù kúrò ní wákàtí ẹ̀ ọ́ máa kà gbogbo ogun àìlè sọ̀rọ̀ yẹn ní orúkọ Jésù yóò yin Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín a lè fi kún mi a lè fi wẹ̀ lórúkọ Jésù Olúwa yóò bá mú ẹ jẹ́ á gbàdúrà Ọlọ́run májẹ̀mú ya máa bá wa lọ ọba àwọn ọba ya máa sìn wá lọ ọ̀sẹ̀ tó ń bọ̀ ní orúkọ Jésù ó yá jẹ́ ká tún lè rí i Ọlọ́run yá kó dì wá mú wọ́n jà rárìn rà wọ́n jà rárìn sọnù Ọlọ́run bá wa pé a ó yìn ọ́ gbogbo ìrìn àjò wa nínú ayé yìí ní orúkọ Jésù ó yá máa bá wa tọ́ ìtọ́sẹ̀ wa ní orúkọ Jésù má jò bára ọkàn ayé kó balẹ̀ láti fògo fún ọ bẹ́ẹ̀ ni ó rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù fún ìbéèrè wa lẹ́ẹ̀kan sí bíbélì wa wà níbí mo ní mo sọ̀rọ̀ ìtàn afọ́jú méjì tí Jésù wòsàn yẹn mo lo Matthew mo sì lo ìwé Rome ṣùgbọ́n àwọn àkànṣọ orí àti ẹsẹ̀ nínú ibi tí mo lò fún àwọn afọ́jú méjì yẹn mo sọ ìtàn opó kan lórí ohun Olúwa náà ni tí wòlíì Èlíjà igi méjì tó ń ṣàìkan jẹun tákàwọn sì kú ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run bá san gbogbo gbèsè ayé tiwa náà mo wá sọ̀rọ̀ Lọ́ọ̀tì àti áńgẹ́lì méjì tó bá lálejò Lọ́ọ̀tì àti áńgẹ́lì méjì tó bá lálejò mo lo Genesis 19 ẹ̀rí pé mo tún ti sọ 19 yẹn fásitì wo wá ni láti bo sí bo ni 19 tí mo lò ẹ̀rí pé mo tún sáré sọ lórúkọ Jésù Olúwa yóò dì wá mú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ àti èmi àti ẹ̀yin a ò ní gbèrè tìjú bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 ọ̀sẹ̀ tó ń bọ̀ ní orúkọ Jésù jẹ́ ká péye àmín àmín lórúkọ Jésù.